n tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ arábìnrin yẹn àríwó eléyìí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni o kò sí tí ò ṣẹlẹ̀ rí látayébáyé ni wọ́n ti kọ oyún látayébáyé lóbìnrin ti frame èèyàn up lórí oyún everybody knows that n tó dá ariwo sílẹ̀ lórin tẹ́ ẹ kọ́ bó bá lóyún kóyún sàrà ni ìtò burú jù bẹ́ẹ̀ nìyẹn o ìyẹn gangan ni issue. ẹ sọ̀rọ̀ náà ọmọ yín fún DNA kí ẹ jọ lọ sí DNA test tí wọ́n bá ní bẹ́ẹ̀ náà ní ẹsẹ̀sẹ̀ wá wojú rẹ̀ K1 it's not automatic ẹ lè fọ́ọ̀sì ẹ̀kọ́ láìjọ ọmọ yẹn ẹ̀yin obìnrin mọ̀ bẹ́ẹ̀ sí máa wọ ọkùnrin mọ́lẹ̀ bí bá kalẹ̀ jọ múra yín mọ́lẹ̀ yóò kì í mọ́lẹ̀ àti bàbá òlò kọ́ńdọ̀mù kí lọ́kẹ́ anybody ọ̀daràn làwọn méjèèjì tá a bá ní àlòfin ṣẹ̀ríà wọ́n jọ ṣe ṣìnà ni. ara ń tẹ́ gbé sọmọ yẹn lọ́kàn ní kọ́mọ yẹn máa sọ pé wọ́n sọ fún pé bàbá òun bílíọ̀nù ní ṣé bílíọ̀nù bàbá ẹ̀ ní wà bí bàbá lọ́wọ́ èwo ní wánu méjèèjì hábà ẹjọ́ ò lè jẹ́jú ẹni ká mọ̀ ẹ̀dá mo dá tí K1 fún mi ò bẹ̀rù anything mo dá tí yín náà fún yín ẹ lọ change o ọ̀rẹ́ àdúgbò eléyìí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni o K1 the ultimate lọ́pọ̀ gbà ẹ má rántí pé you are now a grandfather love carry my dewa nítorí kálukú bá ṣe ní ó bá kódà bó jẹ́ pé yín lọ lọ́mọ yẹn bó jẹ́ pé yín kọ́ lẹ ní orin yẹn wrong tá a bá fẹ́ sòdodo fúnra wa. jàǹdà sọ nípa ọ̀rọ̀ Àyànkúnlé onílù bàbá K1 náà rè wọ́n drag mi gan nígbà yẹn ó sọ fún Àyànkúnlé mo ní ó níbò mí ibẹ̀ yẹn lọ́lọ́run pín ọ sí ẹni máa fara yọ́lọ́ fara yẹ́gbin ni bí orin Saheed Òṣùpá inú ẹ̀gbin lọ́lá ń gbé manage bàbá yẹn parí ìjà tí ń bẹ láàrin mo lọ bá K1 mo lọ bá Àyànkúnlé mo sì wàhálà àwọn blogger máa frustrate mi gan nígbà yẹn ìjà náà ló wá padà parí yìí Àyànkúnlé ló do nílé mi yìí Àyànkúnlé ló do ní mọ́tò yìí Àyànkúnlé ní promotion yìí nígbà tó realize mistake ẹ̀ tó lọ tó wú ẹ̀ níbi tó ti yẹ kó tó tí ò gbọ́kànlé ariwo íńtánẹ́ẹ̀tì mọ́ nígbà wọn gbé mọ́tò fún Àyànkúnlé bàbá Àyànkúnlé pè mí tí wọ́n sọ fún mi pé sheik ẹ wo orí fóònù yìí mo sẹ́ndì mọ́tò síbẹ̀ ẹ bá mi pe K1 ẹ bá mi pe ọ̀gá mi ẹ bá mi pe bàbá mi ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn ìmọ̀ràn tẹ́ fún mi jọ́sí tí mo padà tẹ̀lé ó wúlò ẹ̀wọ̀n tí mo gbẹ̀yìn kéèyàn ó mọ̀ kọjá yìí ẹ̀ ẹ bá ẹ̀yin obìnrin ayé sọ ẹ̀yin obìnrin kí làwọn ọkùnrin ṣe fún yín gan ọ̀rọ̀ wo la dá níwájú yín obìnrin fẹ́ràn ara wọn o ọkùnrin ni ò fẹ́ràn ara wọn tóbìnrin bá wùwà ọ̀dàlẹ̀ fúnra wọn àwọn ọkùnrin ládàálẹ̀ tẹ́ bá rí obìnrin tá sọ bá bọ́ lára ẹ̀ láàrin ọjà obìnrin ẹgbẹ́ ọ̀sàrí túgẹ̀lì ẹ̀ yóò fi kọ́fà ẹ̀ bá sọ bá bọ́ lára ọkùnrin wọn fi rẹ́ nìyí o tóbìnrin bá tí mẹsẹsẹ bá ka obìnrin mọ́ta ẹni obìnrin ẹgbẹ́ tí ò mọ̀ ní yóò tú aṣọ fún pé kó fi kọ́fà ẹ̀. ojú ọ̀rọ̀ lèmi bá dúró ìmọ̀ràn àkọ́kọ́ tí mo ní fún K1 the ultimate àwọn tí bá ń ṣẹlẹ̀ láyé ẹ máa lọ straight sórí issue ẹ má máa ròyìn pé kò sí tẹ́nìkan fi mí ṣe go straight to the issue bẹ́ẹ̀ bá tender apology ẹ̀ tender kì í ṣe gbogbo èsì lọ́lọ́rọ̀ kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló lèsì alágbára ò gbọ́dọ̀ sọ̀rọ̀ tán alágbára ò gbọ́dọ̀ jẹun tán alágbára ò gbọ́dọ̀ bínú tán àwọn ọ̀rọ̀ kan bẹ tẹ́ gbójú bí ìgbà tí ò ṣẹlẹ̀ ẹnìyẹn padà bọ̀ wá jẹ ìyá ẹ̀ lọ́jọ́ ọ̀la ẹ̀ ní moment ẹ̀rí kó fẹ́ fi yín ẹ gbójú kódà báwọn èèyàn ń tìyẹn moment yẹn nígbà títí ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kejì K1 the ultimate ẹ dákun ẹ má máa wá olórin mọ́ olórin ló ní kan play game pẹ̀lú mostings pẹ̀lú agbárítọ́lọ̀ fún wọn àwọn olórin smart ẹ̀yin ti di bàbá olórin ẹ má rò pé ọ̀dọ́ olórin ni yín mọ́ at the age of 70 or close to 70 bàbá olórin lẹ jẹ́ agbárakùnrin kan ní Umaidu nínú ìtàn Islam Umaidu yìí ni wọ́n fẹ̀sùn kàn wọ́n bá gbé lọlé ọba lọ́dọ̀ Umar bin Abdulaziz wọ́n lọ́daràn ni ọ̀tọ̀ ní tí wọ́n gbé wá fún ìgbà tó déwájú Umar bin Abdulaziz ọba bá sọ fún ọlọ́daràn ní ọ̀tẹ́lẹ̀ àti wà òkiri ọkùnrin kan orin tó kọ yẹn ti dàlúrú ó ti dá gbogbo ọ̀dọ́ lórí rú ọ̀daràn ní ọ̀yẹ́ kó sẹ̀wọ̀n ó dẹ̀ yẹ kó jẹ̀bi lálà kí lọ́nà tó ń da wọn lóhun mutí ó ní ta lórí wọn níbi tó mutí ẹ̀rí dà wọ́n ní wọn náà lè rí ara ẹ̀ orin tó kọ tí gbogbo ayé ń kọ́ kiri orin wo ni Umaidu lẹ̀ di amajada ruhu akure hamuridu ṣàyíbàtí aṣíláhùn àti ẹsẹ̀ kejì nítorí time ìwọ tó kọ ni pé ó mutí gbogbo inú ilé rẹ ló pa stock ọtí sí ó mutí ó fi dàgbà ó sàbẹ̀wú lórí ó fọtí sílẹ̀ ó tí náà nígbà retí kan dájọ́ Umaidu bá ní dúró ọba mùsùlùmí ni ẹ Kùránì ló fi ń dájọ́ sọmọ ọmọ dájọ́ ènìyàn jọlọ lọ ọgbọ́n tọ́lọ̀ sọ nípa àwọn olórin nínú Kùránì ọlọ́ni wash-shu'ara'u yattabi'uhumul ghawun suratu Shu'ara wash-shu'ara'u yattabi'uhumul ghawun ọlọ́ni gbogbo àwọn olórin bí ẹ bá ti rí wọn àwọn ọmọ líle àwọn ọmọ tí wọ́n ti rọlé pín báwọn padà lé mọ́ wọ́n máa pọ̀ lára àwọn tí wọ́n máa ń tẹ̀lé wọn wash-shu'ara'u yattabi'uhumul ghawun alam tarahum annahum fi kulli wadin yahimun ẹ̀yin èrí wọn ni pé wọ́n máa intoxicate ara wọn láì mutí kò sí tí ó lè pa wọ́n bí ọtí ìfẹ́ lè pa wọ́n bí ọtí kódà ọ̀rọ̀ ẹnu lè pa wọ́n bí ọtí wọ́n máa feel intoxicating every time wọn náà ń yẹkulu náà máa láyẹ fún àánú Kùránì tí wọn ò ṣe ni wọn máa sọ òpùrọ́pọ̀ nù wọn máa parọ́ olórin a máa parọ́ ó ní tọ́ba tọ́jú ayàtọ̀ ọ̀run bá sọ pé òun parọ́ kí ni tiẹ̀ tó sọ pé dòdò ni tí mo sọ ọ̀dà ń táyà Kùránì wí ni mo lọ́sẹ̀ lórí òun ò mutí ń táyà Kùránì wí ni lòun tó lé lórí Kùránì ti sọ pé wọn parọ́ nígbà Kùránì dẹ̀ ibẹ̀ ìdájọ́ wo lọ́nà fi tẹ̀lé inú àyà yẹn tó ní kọ́ ọ̀dá lé mi lórí àbọ̀ ìdájọ́ àbòsí Umar bin Abdulaziz orí nǹkan kan wí wọn padà túlẹ̀ pé kọ́ máa bá tiẹ̀ lọ ni bàbá wa K1 bàbá olórin lẹ jẹ́ ẹ má máa wà olórin most time ẹ̀kọ́ kan ẹ máa tẹríba fún àwọn nǹkan míì tọ́ta bá plan against yín the bigger the headache bó ní bá ṣe tó ní ṣe fọ́ olórí o irú yín ò tó nǹkan nínú gbogbo olórin Nàìjíríà àwọn tí wọ́n dàbí yín nílẹ̀ Yorùbá bóyá lẹ̀ tó márùn tí wọ́n fẹ́ súnmọ́ yín kan bóyá lẹ̀ tó márùn tí tó ń rúlú bọ̀ láti bí 50 years kí gbogbo orin rẹ̀ ó dẹ̀ mọ́sà kí yìí rẹ̀ ó mọ́sà ẹ̀ sì máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ màlúù aládàáwùdà ṣùkúrọ̀ wákọ̀lélùn mìnìbàdíyà ṣàkù ẹ̀ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ṣe ti yín yànà ọ̀tọ̀ ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ní ẹ máa ta sánsán gbogbo ìgbà K1 the ultimate ẹ máa ríra yín as a leader ẹ máa ríra yín bí olórin tádúrà bá gbà lórí tẹ́lẹ̀ ọba lọ́la nìyí kò n tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ arábìnrin yẹn àríwó eléyìí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni o
kò sí tí ò ṣẹlẹ̀ rí látayébáyé ni wọ́n ti kọ oyún látayégbáyé lóbìnrin ti frame èèyàn up lórí oyún everybody knows that ní tó dá ariwo sílẹ̀ lórí tẹ́ ẹ kọ́ bó bá lóyún kóyún sàrà ni ìtò burú jù bẹ́ẹ̀ nìyẹn o ìyẹn gangan ní issue àríwó eléyìí rí àfihàn ẹrùbọ lọ́rọ̀ ni o K1 the ultimate lọ́pọ̀ gbà ẹ má rántí pé you are now a grandfather law of carry madewa nítorí kálukú bá ṣe ní ó gbà kódà bó jẹ́ pẹ́yìn lọ́lọ́mọ yẹn bó jẹ́ pẹ́yìn kọ́ lẹ ní orin yẹn wrong tá a bá fẹ́ sòdodo fúnra wa there are ways tẹ́ fi lè play around gbogbo orú nǹkan báyìí ẹ̀yin àwọn èèyàn tí wọ́n máa bá yín mójútó kéṣìṣì báyìí kéṣìṣì sọnù lélẹ́yìí Davido irú ẹ̀ ṣẹlẹ̀ sí ẹ̀ wọ́n bá ń family ẹ̀ ṣe bá manage ẹ̀ wọ́n lọ ṣe DNA test ní DNA test 5 ni wọ́n ṣe arábìnrin tó parọ́ mọ́ Davido ó mú DNA méjì sẹ́ńtà méjì àwọn bàbá ẹ̀ mú sẹ́ńtà mẹ́ta àwọn bàbá Davido márààrún òfò ló bá dé Davido kọ́ lọ́mọ ara ọmọbìnrin yẹn náà balẹ̀ wọn wá torí ẹ̀ jù sẹ́wọ̀n wọn torí ẹ̀ bá ṣẹjọ́ wọ́n tún bò lówó ni pé máa bá rán dandan irú ẹ̀ ò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ sáwọn afá ó ṣẹlẹ̀ sáwọn wòlíì tí wọ́n fúrẹ̀mù ẹ̀ omi ìdí ẹ̀ lè jẹ́ òdodo tó jẹ́ pé ìwé ìbóbìnrin ṣe pìrìsẹ́ǹtì ẹ̀ ní abí ọkùnrin nínú mò ń bọ̀ lórí ọ̀rọ̀ àwọn obìnrin mò ń bọ̀ hádì ó lè jẹ́ pé ìwé ìbó ṣe pìrìsẹ́ǹtì ẹ̀ ní ló bí nínú àwọn obìnrin míì ò lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá léni pé ó yẹ alágbájá ó sojúṣe ó yẹ alájí ò bá sojúṣe ṣé ká wá bàlúrú kọjá ní solution tó bá deny rẹ̀ forever tó lóun ọ̀gbá kò sínú ẹni tí pariwo lórí íńtánẹ́ẹ̀tì kan lè claim ọmọ yẹn bí wọ́n bá fún un ní scholarship wọn lè fún ní blood wọn pé blood àwọn ni ó ṣeé ṣe lọ́la káwọn ọmọ wọn kan sọ pé kì í sọmọ bàbá wọn kí ló dé tá a fọgbọ́n lu ayé Davido ṣe tiẹ̀ bàbá K1 ẹ láwọn kọmitì kan tí wọ́n máa mójútó nǹkan báyìí popularity ló gbé wá àṣeyọrí ló gbé wá bẹ́ẹ̀ bá ju magnet sílẹ̀ ìrìn ọ̀lẹ̀mọ èrùpẹ̀ ọ̀lẹ̀mọ kí lọ́ọ́ kan èrùpẹ̀ àti magnet pọ̀ báyé ṣe rí nìyẹn K1 the ultimate mo bí Ọlọ́run fún yín ẹ̀ ní ṣubú àmọ́ o ẹ wà careful tí bàtà bá ń ro pọnlápọnlá jù ó lè yà ó pípa òun lẹ́nì kíní kan lẹ́nì òní tètè jìnfìn ọ̀la tètè jìnfìn tètè nìkan kọ́ ló wà lófin o àwọn kan sẹ́ni tó wọ́ọ̀sì jẹ́ léyìí lọ́nà ó yẹ kí á mọ̀ wípé nítorí pé bàbá yìí lówó ó nípò ní gbogbo ẹ̀ ní àìmọ́ yẹ àwọn tí ń fi bọ́ọ̀dì wọn sọ́ọ̀kì tírélà tí wọ́n fọ́bìnrin lóyún tí wọ́n gbà kódà fúnra ìyàwó ní ọmọ kílẹ̀ mú pé ẹ má pè ní bàbá ọmọ òun o eléyìí sọmọ bàbá ọmọ òun ló dẹ̀ lọ́mọ òun kọ́ ọmọ dààmú pọ́mọ òun ìyàwó ni òun kọ́ ló bí fún kò fẹ́ kán mọ̀ òun mọ̀ bẹ̀tẹ̀ ní ọba tí lórúkọ ti dáràn nú ayé bí òpè wọn mọ̀ pé àìmọ́ Ọlọ́run nìkan ló lè dájọ́ àfihàn pinran K1 the ultimate ẹ máa dúpẹ́ fọ́lọ́run bó ṣe tó ayé yín ẹ máa dúpẹ́ bó ṣe tó ayé yín ẹ̀yin nìkan kọ́ lẹ̀ ń bẹ láyé àgbà tí ń débọ̀ at the age of 70 ẹ máa manage wá àwọn nǹkan báyìí bí bá ti ń jọjú ẹ tètè máa fún wọn ní nǹkan tí a bá máa jẹ èyí tí ó gba owó omi ń bẹ tó jẹ́ pé ó fẹ́ jẹ́ ń bẹ ni ẹlòmí ń bẹ tó jẹ́ pé orúkọ tẹ create yẹn ló fẹ́ kí family òun náà ò ní ń bẹ ẹ máa bẹ́ẹ̀ ṣe manage everything K1 the ultimate tó yẹ kẹ́ máa dúpẹ́ lé lórí ewu nínú yín tó kọjá lọ ni wọ́n kọ nísìn tí ò tún bá gbà mú ẹ wá rí ta bá wá sọ̀rọ̀ lọ tá a sọ̀rọ̀ bọ̀ ká má gbàgbé ibi ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ìyá ọmọ alágbàríkà yẹn mo ní òdodo ọ̀rọ̀ tí ń bá yín sọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ òdodo ọ̀rọ̀ ní ọ̀dọ̀ yín mo ní òdodo ọ̀rọ̀ tí ń bá gbogbo ẹ̀yin obìnrin ayé sọ ẹ̀yin obìnrin kí làwọn ọkùnrin ṣe fún yín gan ọ̀rọ̀ wo la dá níwájú yín obìnrin fẹ́ràn ara wọn o ọkùnrin náà fẹ́ràn ara wọn tóbìnrin bá wùwà ọ̀dàlẹ̀ fúnra wọn àwọn ọkùnrin ládàálẹ̀ tẹ́ ẹ bá rí obìnrin tásọ bá bọ́ lára ẹ̀ láàrin ọjà obìnrin ẹgbẹ́ ọ̀sàrí túgẹ̀lì ẹ̀ yóò fi kọ́ba ẹ̀ bá sọ bá bọ́ lára ọkùnrin wọn fi rẹ̀ nìyí o tóbìnrin bá tí mẹsẹ̀sẹ̀ bá ka obìnrin mọ́ta ẹni obìnrin ẹgbẹ́ tí ò mọ̀ yóò tu aṣọ fún pé kó fi kọ́ba ẹ̀ bẹ́ẹ̀ náà wà ní tó ń kíkan náà àwọn obìnrin bá ṣe ti ọ̀dà majority àwọn obìnrin yẹn máa ń support wọn àyàfi díẹ̀ nínú àwọn obìnrin kí ni tí mo sọ lórí ẹ̀ ìyá tó bí ọmọ kí ló dé tẹ̀ ń kiri wàrà lọ gàá fúlàní o ẹ ti rókò kún kẹ́ ẹ tó gbìn pàṣẹ o ẹ mọ bí tẹ́ ẹ lẹ́ẹ̀ bímọ sí o ẹ mọ bíbẹ̀ sí rí o kì í ṣe gbogbo ọkùnrin lèèyàn lè stampede pé kó gbọmọ o àwọn ọkùnrin kan bẹ láyé ó rọ̀ ó tu ni o sẹ́ẹ̀rí bàbá K1 sẹ́ẹ̀rí kó gba nǹkan nírú nǹkan bẹ́ẹ̀ yẹn sẹ́ẹ̀rí kó gbà ní fíìlì pé wọ́n fi sẹ̀sìn ni ẹ múra yín wálẹ̀ ní bẹ́ẹ̀ bá gbìyànjú tẹ ní kò tí ì work eléyìí tẹ́ ẹ ṣe yìí kọ́ ni ó jẹ́ kó work tẹ́ bá gbọ́ òdodo ọ̀rọ̀ sẹ́ẹ̀tì dọ́dọ̀ àwọn afá àti ẹ̀sọ́mọ́ K1 sẹ́ẹ̀tì dọ́dọ̀ àwọn pastor ti ẹ̀sọ́mọ́ K1 sẹ́ẹ̀tì dọ́dọ̀ àwọn traditionalist ti ẹ̀sọ́mọ́ sẹ́ẹ̀ present case yín lọ́nà tó gbàdá ǹjẹ́ advice pé kájẹ́ ká lọ DNA test ǹjẹ́ ṣe DNA test fúnra yín jẹ́ mọ́ lọ fún ǹjẹ́ lọ bá àwọn gbajúmọ̀ tí ẹ̀sọ́mọ́ K1 the ultimate ìlú tẹ̀yìn ó bá gbé ìkókó bẹ̀ gbọ́dọ̀ pààyàn lọ́mọdé a gbọ́dọ̀ ti torí pé kọ́mọdé ilé ọmọ kí kọ́mọdé ilé ọmọ sunkún kọ́mọdé wá ní scrotum kórópọn bàbá òun lòun fẹ́ fọ́ lòun fi dákẹ́ ẹkún bó bá fọ́ kórópọn bàbá yẹn kí ni bàbá yóò tó fi bí mi. orúkọ àtòkìkí tó attract ẹ̀yin náà dẹ fẹ́ bàjẹ́ yìí torúkọ yìí bá bàjẹ́ kí lọmọ yín fẹ́ dé bá kí lọmọ yín fẹ́ claim abánidá kì í bá ní débẹ̀ bí mo ṣe sọ nígbà ọ̀rọ̀ Àyànkúnlé onílù bàbá K1 náà rè wọ́n drag mi gan nígbà yẹn ó sọ fún Àyànkúnlé mo ní ó níbò mí ibẹ̀ yẹn lọ́lọ́run pé ọ sí ẹni máa fara yọ́lọ́ fara yẹ́gbin ni bí orin Saheed Òṣùpá inú ẹgbẹ́ lọ́la ń gbé manage bàbá yẹn parí ìjà tí ń bẹ láàrin mo lọ bá K1 mo lọ bá Àyànkúnlé ó sì wàhálà àwọn blogger máa frustrate mi gan nígbà yẹn ìjà náà ló wá padà parí yìí Àyànkúnlé ló do nílé mi yìí Àyànkúnlé ló do ní mọ́tò yìí Àyànkúnlé ní promotion yìí nígbà tó realize mistake ẹ̀ tó lọ tó wú ẹ̀ níbi tó ti yẹ kó tó tí ò gbọ́kànlé ariwo internet mọ́ nígbà wọn gbé mọ́tò fún Àyànkúnlé bàbá Àyànkúnlé pè mí tẹ́ ń sọ fún mi pé sheik ẹ wo orí fóònù yìí mo sẹ́ndì mọ́tò síbẹ̀ ẹ bá mi pe K1 ẹ bá mi pe ọ̀gá mi ẹ bá mi pe bàbá mi ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn ìmọ̀ràn tẹ́ fún mi ìjọsí tí mo padà tẹ̀lé ó wúlò ẹ̀wùn tí mo gbẹ̀yìn kéèyàn ó má kọjá yìí ẹ̀ ẹ bá lẹ́ẹ̀bà tiẹ̀ jẹ́ tọ́lọ́wọ́n bá bá tiẹ̀ jẹ́ ńkọ́ ẹ̀yin kọ́ làkọ́kọ́ obìnrin tí ó kọ́kọ́ wáyé kì í sẹ́yìn làkọ́kọ́ obìnrin tí ó kọ́ sọ pé ń bímọ fún yàn ẹ gbọ́ gbẹ́rù ẹ̀ ti ṣẹlẹ̀ kọjá ni lọ́dọ̀ K1 the same K1 kí ni assurance pọ̀ mi ò tún ní ṣẹlẹ̀ K1 ló ń ìtumọ̀ yìí pé ẹ lè fọ́ sí àní ẹ ti kí ló dé tàn kiri wàrà lọ sí gàfúlà ni ẹ mọ iye ọmọ tí K1 ti bí ni
ẹ mà àwọn ọmọ olóríire tó ti di lọ́ọ̀yà tó ti dáadájọ́ tán ti di dáadáa ni ọmọ tí náà ó di dáadáa ẹ bá fọgbọ́n ṣe ẹ tètè quit ẹ tètè kúrò lórí ariwo tẹ́ ń pa yìí ẹni wọ́n bá torí ẹ̀ fagbọn wàláhì ó lè má dúró jẹ tí wọ́n bá sọ fún yín pé tọ́lọ́wọ́ bá sọmọ yẹn dà yọ sọ̀dà ọ̀nà lè sọ̀dà lùtọ̀ ẹ̀ tó orúkọ ibi tẹ́ ẹ ló gbà wá ń kọ́ ẹ sọ̀rẹ́ndà ọmọ yín fún DNA kí ẹ jọ lọ sí DNA test tí wọ́n bá ní bẹ́ẹ̀ náà ní ẹsẹ̀sẹ̀ wá wójú rẹ̀ K1 it's not automatic ẹ lè fọ́ọ̀sì ẹ̀kọ́ láìjọ ọmọ yẹn ẹ̀yin obìnrin mọ̀ bẹ́ẹ̀ sì máa wọ ọkùnrin mọ́lẹ̀ bí bákan lẹ́jọ́ múra yín mọ́lẹ̀ ẹ̀yin ó kì í mọ́lẹ̀ ẹ̀yin àti bàbá òlo kọ́ndọ̀mù kí lọ́kẹ́ anybody ọ̀daràn làwọn méjèèjì tá a bá ní àlòfin ṣẹ̀ríà wọ́n jọ ṣe ṣìnà ni ọ̀daràn jọ làwọn méjèèjì ní òfin ṣẹ̀ríà àkọsẹ́ ni ọmọ ẹ̀yin àti bàbá òlo kọ́ndọ̀mù kí lọ́kàn tá lọ́mọ tí wọ́n lò tá lọ́mọ tiẹ̀ náà ṣé wọn náà lo kọ́ndọ̀mù rí ẹ̀yin bàbá ń kì í mọ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ gbó ń kì í mọ́lẹ̀ lẹ́yìn spíkà kí lọ́kàn ẹ̀yin èèyàn ṣe yàtàrà yìí báyìí kí ló dé tẹ́ fẹ́ dàbí onílé rú torí ìtọ́lọ́hún arábìnrin yẹn ni mo ní bá sọ̀rọ̀ ẹ lọ pík kọjọ́ tó lọ ẹ tètè lọ rí fast ẹ má jẹ́ kí wọ́n bà nǹkan jẹ́ mọ́ ọmọ yín lára nítorí èyí kọ́ nítorí ọ̀la ni aṣọ àlà ọgbọ́n díẹ̀ àgọ́ díẹ̀ la fi ń ṣàyè o àpọ̀jù ọgbọ́n ń pọ̀ lọ́gbọ́n lára ọ̀fẹ́ ní tójú ẹ kò lè Al-Qur'ani ní iná káyídá kúnná àbí ẹ̀yin obìnrin ẹ̀yin lẹ́lẹ́ tẹ́jú ọkàn mo sọ lọ yẹn tá nàbí sọ́tàn rẹ̀ ètè ni ètè lóbìnrin fi sọ dídí ànábì Yusuf ló fi hàn lọ́gbà ẹ̀wọ̀n lórí pé wá débẹ̀ tó lòun ò débẹ̀ ọ̀ jẹ́ ń bẹ̀ oníwọ̀n jẹ́bẹ̀ you go chop oníwọ̀n chop ebi ló gbé Yusuf lọ́gbà ẹ̀wọ̀n kọ́nà wọn tó wá tibẹ̀ sọ di nǹkan ńlá ẹ̀yin obìnrin iyọ̀ ayé lẹ́jẹ̀ amẹ́bẹ̀ ṣe jẹ́ ìyà tó yẹn tí máa ń dùn yẹn ni pé ọ̀pọ̀ ọgbà ní tó jẹ́ ìbú yín gan lẹ́yìn gan fi máa ń ṣe fáàrí ẹ lọ́wọ́ ìbú kan tó kọ́mọ̀ lamẹ́ríkà tí wọ́n bá fẹ́ bú yẹn tí wọ́n sọ pé you this motherfucker àwọn obìnrin ọmọ pé àwọn Áfíríkà la lè bú yẹn ẹ̀yin náà lẹ ní ẹ̀yin obìnrin ní kí ló dé tó jẹ́ pẹ́ẹ́nu ẹ̀yin obìnrin yìí náà ló tó kọ́mọ̀ sí jù láti máa pè yẹn ní motherfucker ẹ mọ̀ pé láyé john tí wọ́n ń kó ẹrú láti Áfíríkà àwọn òyìnbó bíi tí wọ́n ya ìkàdé wọ́n ròyìn pé àti máa lọ kẹrú láfíríkà ti nira wọ́n sì láwọn ẹrú tó jẹ́ pé wọ́n gbé wọn láti Áfíríkà tóyún ni àwọn ọmọ wọn ti bàlágà wọn ti di géńdé wọ́n fọ́ọ̀sì àwọn ọmọ yẹn láti máa bá ìyá wọn lò pọ̀ bí wọ́n ṣe ń bá ìyá wọn lò pọ̀ ni wọ́n ń bímọ àwọn ọmọ tí wọ́n ń bí yẹn wọ́n tún sọ àwọn náà dẹrù lẹ́rù wọn fi ń pọ̀ ìtumọ̀ yẹn ni pé you this motherfucker ìwọ tí mọ̀ bẹ́ẹ̀ bá lò pọ̀ ebi náà lẹ́yìn obìnrin fi ń búra yín ẹ̀yin náà lẹ́yìn fi ń bú gbogbo èèyàn àtọ̀pọ̀ nǹkan tó pọ̀ nítorí pọ́jọ́ ti lọ màmá tó bí arábìnrin yìí ẹ dákun ẹ wò tàn ká tó tún ṣẹlẹ̀ nínú Bíbélì ìtàn ọmọ onínàkúnà ó ti gbẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ bàbá ẹ̀ ó ti lọ ọ̀nàwó yẹn tán ló wá padà wá ọwọ́ àbẹ bàbá ẹ̀ ó múra ẹ̀ wálẹ̀ ó ní kí bàbá òun dà òun pọ̀ mọ́ àwọn ọmọ ọ̀dọ́ ibi tó gbà wọlé nìyẹn tí bàbá fi dá padà sáyé rẹ̀ ẹ̀ sì dọ́gbọ́n kẹ́ ẹ̀ múra yín wálẹ̀ yóò gbéraga yìí kúrò olówó ò ní jẹ́ òró gangan kí wọ́n fa ojú àgùnmá tẹ̀ bó ṣe lè wórí òun lẹ pè ní bàbá ọmọ yẹn tí wọ́n bá tẹ́sítì ẹ̀ tán bá lò ní bàbá ẹ̀ òun ló ní final say gbogbo jọ́tọ̀ ọmọ yẹn bá fẹ́ ṣe dáadáa orúkọ ẹ̀ lẹ́ẹ̀mọ́ dáa ẹ má torúkọ yọba jẹ ẹ quit ẹ kúrò lórí internet ẹ lọ wọ́n náà bọ́dọ̀ yóò ṣe yanjú ọlọ́wọ́dẹ̀ fún yín yanjú ọmọ yẹn ò ní ráre yóò soríire láyé yóò lálùbáríkà ara ń tẹ́ gbé sọmọ yẹn lọ́kàn ní kọ́mọ yẹn máa sọ pé wọ́n sọ fún pé bàbá òun bílíọ̀nù ní ṣé bílíọ̀nù bàbá ẹ̀ ní wà bí bàbá lọ wà èwo ní wánu méjèèjì hábà ẹjọ́ ò lè jẹ́jú ẹni ká mọ̀ mọ̀ dá mo dá tíkẹ́ wà fún mi ò bẹ̀rù anything mo dá tíyín náà fún yín ẹ lọ change o ó rẹ̀ jẹ́ ni ṣé yóò pọ̀ wọn ọ̀bàlùpọ̀ ní ṣé gbogbo ẹni ìyá bá bàlùpọ̀ ní doyún ṣé gbogbo ẹni èèyàn bá kì mọ́lẹ̀ náà ní fi doyún alọ́dàna làwọn méjèèjì nínú ṣẹ̀ríà ní òfin Ọlọ́run bí ẹjọ́ ṣe sí náà kí ló dé tó jẹ́ pé ẹ̀yin obìnrin àwọn ọkùnrin lẹ́sà máa di gbogbo ẹ̀rù gbogbo tó bá ti da ẹ̀ máa tó mọ́tò ara yín bá a bá ti bẹ̀rẹ̀ ìjà báyìí gbogbo yín ó tó sẹ́yìn ara yín àfàwọn kọ̀ọ̀kan tí wọn kì í sábà ṣàbòsí lókù nítorí náà ìyá tó bí ọmọ mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ lọ sí tó yẹ kó ẹ ṣe bàbá K1 the ultimate ẹ fa ọmọ yìí mọ́ra ẹ múra yín wálẹ̀ ẹ jẹ́ kí wọ́n bá yín dá sí bómi náà bá tún dé ẹ tún yan kọ́mítì mi kò ní ìdíkó lórí afẹ́fẹ́ mọ́ tí wọn bá ti ń yọjú bàbá K1 oníkìní fertilizer ọlọ́mọ sànù yìí o àbá níta àwọn ọkùnrin kan wá kiri IVF ti ná mílíọ̀nù tí ò dọ́mọ bẹ́ẹ̀ kọ́ lélẹ̀ oyún ni bẹ́ẹ̀ kọ́ dídọ̀ oyún ni bẹ́ẹ̀ bàbá bò lẹ́sẹ̀ ṣe yá àkàrà yé ní síkírìtì kìíní yìí kìíní yìí máa fata ìpọ̀ Ọlọ́run ní gbà lọ́wọ́ yín o Ọlọ́run sì jẹ́ lè máa dosọ́nà àlàálì lábàríkà Al-Qur'an bàbá K1 ẹnìkan ò máa kí tí ó kàn yín gbó Ọlọ́run ló máa bí orí ẹsẹ̀ lọ ẹnìkan ò máa kí tí ó kàn yín gbó Ọlọ́run ló máa bí orí ẹsẹ̀ àmọ́ ọmọ tí ó jẹ́ olú ọmọ láàrin àwọn ọmọ àmọ́ ọmọ tí ó jẹ́ olóríire o ọmọ tí wọ́n kọ̀ sílẹ̀ tí wọ́n fọ́ọ̀sì ànábì Ibrahim pé kó lé dànù tànábì Ibrahim tẹ̀lé tí ò lé dànù tó tẹ̀lé dànù àpáta lójì ìlú mọ́kàlẹ́ ní lójì ọ̀ràn Lárúbáwá o àmọ́lá o gbogbo ọmọ tẹ́ ti bí ẹ̀yin obìnrin ara mistake mi tẹ́ máa ń ṣe nu ẹlòmíì ó fọ́ọ̀sì ara ẹ̀ sọ́kùnrin lọ́rùn ó ò tí ì rí bí fọ́ọ̀sì ara ẹ̀ sọ́kùnrin lọ́rùn tán ló ti máa fi ẹ̀ ikú ètì àwọn tó ti wà nílé tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé the same right lẹ́jọ́ ní ó ka primary 1 tó ka primary 3 náà ẹlòmíì ọmọ tiẹ̀ gan yóò ti máa wo pé bọ́mọ rẹ̀ kan ti di lọ́yà ìbọn ọmọ kílódé tọmọ tòun náà ò lè di pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́mọ fi tó pẹ̀lẹ́ ni wọ́n fi pa ẹ̀fọn tọ́ba lórí kórópọ̀n bẹ́ẹ̀ bá lóun ọ̀fà gidi pa yọ pa ẹ̀fọn tán yóò sì tọ́ pa nǹkan mìíràn ọmọ akẹ́wọ́gbẹ̀rù ìtò mo ní kí ẹ má ṣe ká